Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn TheMatrix lónìí ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ kejì oṣù kejìlá ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Pẹ̀lú bí ìṣòro àìsí ààbò ti ṣe ń gbilẹ̀ sí lórílẹ̀-èdè yìí, Mínísítà fún ọ̀rọ̀ ààbò Mohammed Badaru Abubakar ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀. Ìjọba àpapọ̀ ní ìdí tó fi kọ̀wé fipò sílẹ̀ ní í ṣe pẹ̀lú ìlera rẹ̀. Ó ní òun yóò kéde adérọ́pò kí ọ̀sẹ̀ yìí tó parí. Musa tó jẹ́ olórí ilé-iṣẹ́ ológun tẹ́lẹ̀ ṣe ìpàdé alágbára pẹ̀lú ààrẹ Tinubu. Àwọn gómìnà lápá àríwá orílẹ̀-èdè yìí ti ṣetán láti ṣe ìfilọ́lẹ̀ ètò owó oní ẹgbẹ̀lẹ́gbẹ̀ bílíọ̀nù náírà láti kojú ìjà sí ìṣòro àìsí ààbò. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tí awuyewuye ti ń lọ, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. Ó ní wàhálà tó kọ̀ tí ò jẹ́ rodò lọ mumi nínú ẹgbẹ́ náà ló fà á tóun fi fibẹ̀ sílẹ̀. Òní gan ni ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ òṣèlú PDP ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò ìpínlẹ̀ náà. Ilé-iṣẹ́ ìfọpo Dangote ti ní òun lè tẹ́ àwọn alágbàtà àtàwọn aláràtúntà epo lábẹ́lé lọ́rùn. Ó ní a ò nílò láti gbé epo wọlé rárá láti ìlú míì. Ilé-ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ Natasha Àpótí Uduaghan síwájú di oṣù kejì ọdún tó ń bọ̀. Àjọ CPP ti pariwo síta lórí ìgbésẹ̀ ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìnáwó ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí owó kan eléyìí tí wọ́n ń dábàá rẹ̀ pé àwọn ilé-iṣẹ́ tó ń ṣe àwọn ohun mímu ẹlẹ́rìndòdò yóò máa san. Ó ní yóò sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè yìí di aláìníṣẹ́ lọ́wọ́ ni o. Ilé-iṣẹ́ ààrẹ ti fi ìpè síta fún gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti ran àṣẹ ààrẹ tó ní kí wọ́n kó àwọn agbófinró ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn olóṣèlú àtàwọn ènìyàn ńlá láwùjọ lọ́wọ́. Mílíọ̀nù lọ́nà àádọ́jọ ìyẹn 150 million naira táwọn ajínigbé fẹ́ gbà láti fi olórí ìlú Bayanga ní ìpínlẹ̀ Kwara sílẹ̀ ti forí sánpọ́n báyìí pẹ̀lú bí olórí ìlú ọ̀hún àtàwọn míì ṣe sá mọ́ àwọn ajínigbé náà lọ́wọ́. Ìròyìn eré ìdárayá. Ó ń rúgbó bọ̀ lẹ́ka bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá orílẹ̀-èdè Cameroon pẹ̀lú bí Samuel Eto'o ṣe gbaṣẹ́ lọ́wọ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè náà. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.